Yorùbá Gidi TV. Ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin èèyàn wa káàkiri orílẹ̀-èdè àgbáyé níbi tí ẹ ti ń láǹfààní àti máa wò wá. Lónìí a tún sọ̀rọ̀ nípa àwọn ọ̀nà àbáyọ tí wọ́n ti pèlò sílẹ̀ fún ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí ń fojú sunkún ọmọ, tó ń fojú ṣègbérí ẹkún lórí ọ̀rọ̀ àti rọ́mọ bí. Ọlákúnlé Fásùgbà ló kọ mi, ìkànnì Yorùbá Gidi TV lẹ́ ń láǹfààní àti wò. Èmi àti Babaalado tí wọ́n jẹ́ Báṣẹ̀gùn Olúbàrìbá lájọ wà ń bí lónìí. Ẹ kú kalẹ̀ sà. Ẹ ṣeun olóòtú, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ ṣeun. àdúrà ó máa gbà. Lílọ bíbọ̀ yín ní fi ẹsẹ̀ kọ okùn ayé o. Àmín o. Ẹ máa rí ṣe, ẹ máa rí wọn. Àwọn ayé tó ń gbọ́ ti yín wọn ní kọ padà lẹ́yìn yín o. Àmín. Ẹ kú gbìyànjú, àdúrà yóò gbà. Àmín. Orúkọ mi ni Dr. Odùkọ̀yà Aládò, olùdásílẹ̀ ilé-iṣẹ́ Aládò Herbal Research Center tá a wà nílùú Abẹ́òkúta, nípa ewé àti egbò àti ìgbìyànjú lórí pé bá a ṣe figagbága pẹ̀lú àwọn tí òkè òkun oníléeṣẹ́ wa gbé dání. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ti ń fún wa ṣe. Ètí àwọn oògùn wa ti ń compete pẹ̀lú àwọn ti ilẹ̀ òkun, tó jẹ́ pé àwọn tó ní iléeṣẹ́ ńláńlá wọ́n ti ń gbà wọlé débi pé wọ́n ti ń bẹ̀rẹ̀ pé kí la fi ń ṣe lè ká bá wọn ṣe wá, wọ́n fi máa fi kún oògùn tiwọn. So pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá a ní ṣe àárẹ̀ tí ò gbóògùn. Ohun tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lórí lè ní tá a fẹ́ kọ́ra lẹ́kọ̀ọ́, òun náà ní nípa àìrọ́mọbí. Ìṣòro àìrọ́mọbí. Ìṣòro àìrọ́mọbí. So ìṣòro àìrọ́mọbí tí ọkọ àbí ọkùnrin àti obìnrin náà papọ̀ tó bá di ọkọ táyà, ó yẹ kí àti ṣáájú ọmọ kó rọrùn fún wọn torí pé Ọlọ́run ti ṣe ní ẹ̀rọ. Ṣùgbọ́n tó bá ṣe pé àwọn ìdíwọ́ kọ̀ọ̀kan wà nídìí ẹ̀, ó lè fà á débi pé kí obìnrin má ti lè ṣoyún. So òun la fẹ́ kí a sọ bóyá part by part ni, because ọ̀rọ̀ tó pọ̀ ni ṣàmì tí ń sìn. A tiẹ̀ ti bẹ̀rẹ̀ nínú ètò tá a ṣe kọjá lórí ẹ̀. Abala kejì rẹ̀ káwọn èèyàn tó fi kẹ́kọ̀ọ́ kán fi mọ ohun tó kàn àti ohun tó yẹ. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ìṣòro yìí tí kò sì yé wọn. Ẹlòmíràn pé bóyá ìyá àwọn kan ní ṣàwọn, bóyá ogun ìdílé ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn wòlíì àtàwọn àfáà náà ó sì rí ń wí lórí ọ̀rọ̀ wọn dandan ni àwọn nǹkan mi tó jẹ́ pé àìsàn ara ẹlòmíì á sọ di nǹkan míì mọ́ ẹlòmíì lọ́wọ́. Ẹni tí ó jẹ́ pé ó darúgbó nílé wọn, wọ́n lè darúgbó ẹ̀ ló ń ṣe wọ́n ṣàmì tí ń sìn, ṣùgbọ́n àwọn tó ń ṣe yẹn ò sí o. Ṣùgbọ́n ní táwa gbé dání náà ni àìsàn tó máa ń fà tóbìnrin ò fi ní lóyún. So mo sọ nípa pé ní tó lè fà á ó ń lọ síbi aṣọ bẹ́ẹ̀ jọ nínú ẹ̀. Òun náà ni pé kí obìnrin bá ní àrùn tó bá ń ba oyún jẹ́. Ẹ wo àrùn tí ọkùnrin bá pé tóbìnrin bá pé tó bá di pé wọ́n ń súnmọ́ra wọn, tí àrùn yẹn bá wà nínú ara tá à ń pè ní àrùn kìnìṣà nílẹ̀ Yorùbá, ó lè máa jẹ sperm yẹn tẹ́gbẹ́ sperm yẹn ò fi ní lágbára. Tó bá wà lára ọkùnrin náà. Tó wà lára obìnrin náà pè ní àrùn kìnìṣà. So ó lè fà á tó yẹ pé oyún ò ní dúró lára obìnrin yẹn, bóyá ń da àtọ̀ yẹn sí lára kò ní dúró. Then àwọn àgbàlagbà náà sọ nípa àìsàn ẹ̀dà. Ó lè jẹ́ pé àwọn olóyìnbó sọ pé tí sperm bá jẹ́ pé ó fast dáadáa, tí mobility ẹ̀ bá high, kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀dà. Wọ́n sọ wá ti dà sí ara obìnrin báyìí, ó máa fast lọ síbi tí wọ́n rán ni. Ṣùgbọ́n tí ẹni tó yẹ pé ọkùnrin tí mobility ẹ̀ low débi pé yá pé ló sperm count ẹ̀ ló lò tó yẹ pé kí ẹ wá sluggish bẹ́ẹ̀ yẹn sperm cell yẹn, ó lè fà kí obìnrin ní ẹ̀dà á dìda padà sẹ́yìn. So a yẹ pé àwọn bàbá atọ́sọ́ ń pa ẹ̀dà, àwọn náà rí sọ sáyẹ́nsì tí wọ́n náà rí sọ pé ẹ̀dà wà, ó lè fà kí obìnrin ó má ní oyún. Then ẹlẹ́ẹ̀kejì náà ni pé lára ọkùnrin tí ọkùnrin ò bá ní àtọ̀ tó péye, ó lè fà kó má lè fún obìnrin lóyún. Ìyẹn jẹ́ bí ó jẹ́ mẹ́ta. Then a sọ nípa inú gbígbóná. Inú gbígbóná náà yẹn hormonal imbalance ni, tó yẹ pé estrogen àwọn àbáyọ wa ń pè ní inú gbígbóná. Bọ̀ nígbà táwọn náà bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ láàárín pé estrogen tó wà lára obìnrin míì tí ò bá pọ̀ tó ti yé, ó lè fà á kó oyún má dúró lára tiẹ̀. Ẹlòmíì tó bá jẹ́ pé estrogen tó wá pọ̀ jù, wọ́n ń pe àìsàn kan ní endometriosis. Endometriosis yìí ó máa ń ṣe obìnrin tó bá fẹ́ ṣe nǹkan oṣù, a máa lọ́nu mọ́lẹ̀, inú mọ́lẹ̀ a máa dà láàmú, tó bá ṣe nǹkan oṣù báyìí wàhálà nínú gbogbo ilé. Eléyìí ọ̀nà kan ni nínú àwọn tí ó ń fà kí obìnrin má lè lóyún. Then nípa fallopian tube tó bá block, ó lè fà kí obìnrin má lè lóyún. Tóbi bá ní ẹ̀dà tó bá ní ìju, tíju ẹ bá tóbi dáadáa tó bá gbàyè nínú ẹ̀, kò síbi tó máa dúró sí, kò lè lóyún. Tí a bá ní cyst, àwọn bíi pelvic infection, cyst tó pé infection náà gbogbo àwọn yẹn, ó lè fà
kóbìnrin ó má lè lóyún ṣàmì ti ẹ̀sìn tí obìnrin ò bá dẹ̀ release ẹyin ó lè fà kóbìnrin náà má lè lóyún tó pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ bọ́ ní èní mo fẹ́ ká sọ nípa endometriosis mo sọ yẹn tí ó ṣe pé òun ni ṣe pé obìnrin tó bá ti ń ṣe nǹkan oṣù inú á máa rún gan-an a máa lọ́nu mọ́lẹ̀ then àwọn àgbàlagbà wọ́n wò pé kí ló máa ń fa nǹkan yẹn ní tí àwọn fi sọ náà ni pé búbù sẹ́yìn inú ilé ọmọ then àwọn ní science àwọn wá sọ níta pé nínú ilé ọmọ yẹn àwọn kan máa ní àwọn growth míì tá máa grow nínú ilé ọmọ ń bẹ̀ tó bá ti ń grow òun náà máa grow á máa grow abàdàn pé òun náà fẹ́ fọ́ọ̀mù ilé ọmọ fúnra rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan eléyìí wọ́n ti wá ń ṣe obìnrin yẹn á máa jẹ́ kí inú máa rún gan á máa jẹ́ kí inú máa rún gan. yín ò dẹ̀ kì í ṣoyún ìjó. kò ń tún ṣoyún ìjó nínú awọ inú ilé ọmọ yẹn á tún máa ní àwọn growth kan díẹ̀díẹ̀. a máa dàgbà a máa ṣí sẹ́yìn. bí kí nǹkan bí pé kégbò kó jiná kó wá sèpọ̀n ètò ìsìn a máa rí báyẹn tó bá ti wá ń ṣe báyẹn a máa jẹ́ kí inú máa dààmú obìnrin yẹn. lásìkò kan oṣù tó bá fẹ́ ṣe nǹkan oṣù báyìí àìdá kó máa rún nínú púpọ̀ àìdá kí nǹkan oṣù yẹn máa ya ètò ìsìn àìdá kó yẹ pé kí inú ẹ̀yìn ríro kó máa dà láàmú pọ̀ ètò ìsìn kò jẹ́ kóbìnrin ó lóyún ètò ìsìn so púpọ̀ ó máa ń ṣe ọmọ kékeré láti bí ọmọdé bẹ̀rẹ̀ sí ṣe nǹkan oṣù fáwọn nǹkan oṣù láti pàdé inú máa ń dà láàmú gbogbo ara inú dà irú ọmọ bẹ́ẹ̀ wọ́n lè ti kára mọ́ kó yẹ kó máa bẹ̀rẹ̀ sí pé fẹ́ ṣe ètò ọmọ bíbí ètò ìsìn so àwọn eléyìí ó jẹ́ nǹkan tó yẹ pé Yorùbá ti fara mọ́ ní àtìkọ́ṣe nípa pé nǹkan báyìí la máa ń lò sí nǹkan báyìí la máa ń lò sí tí obìnrin bá fẹ́ ṣe nǹkan oṣù pé ó ń dà láàmú gan-an tínú rún tí yóò jẹ́ kó wá tó wá lè lóyún ṣẹ́yìn tí yóò jẹ́ kó lálàáfíà dáadáa tó yẹ pé ní gbogbo ìgbà inú dídùn ẹ̀yìn ríro ni nítorí wọn á rí nípa ìlú abẹ́rẹ́ sí máa sanra kò yẹ pé ìsanra ò nọ́mà ní tó fà á náà ni pé inflammation ni nínú àwọn tissue tó wà nínú ẹ̀yìn ó ti ń wú tó bá jẹun á tètè máa yó ṣẹ́yìn tó bá ṣe nǹkan oṣù á máa ya tí ó bá sùn á máa kó nira bá tó pé gbogbo gbàgbọ́ ṣe nǹkan oṣù báyìí àwọn èèyàn ti mọ̀ pé ó fẹ́ ṣe nǹkan oṣù ṣẹ́yìn so nípa báyìí ewé àti egbò kájú ẹ̀ ṣẹ́yìn egbò àti egbò kájú ẹ̀ ó lè fà á kí obìnrin bá lè ṣe nǹkan oṣù ẹlòmíràn ní pé ní pelvic infection tó níyẹn àwọn endometriosis tá a sọ yẹn ó lè lead sí nítorí pé ìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní àwọn growth nínú tí àwọn growth yẹn tí ó jẹ́ pé ara a máa fọ́ọ̀mù nǹkan tó máa kó nira bá tó bá dẹ̀ sí ń parapọ̀ ibi tó ń parapọ̀ sí yẹn á go cyst bá dẹ̀ di cyst á di infection so àwọn eléyìí kí ni àwọn ewé àti egbò táwọn àgbàlagbà wa ṣe tó wà ń lò sí ìbẹ̀lẹ̀ àwa ṣe sí nígbà tí ṣàlàyé bí nǹkan yẹn ṣe ń ṣèyàn tó ti sìn ọ̀nà àbáyọ lórí ẹ̀ náà ni pé nǹkan táwọn àgbàlagbà máa ń ṣe ni pé a ní àwọn ewé àti egbò kan tó máa ń ṣe ni pé gbogbo egbò àwọn máa ń pè ní nǹkan ìfọnú generally but àwọn nǹkan ìfọnú yẹn gbóríṣiríṣi àwọn nǹkan ìfọnú kan wà tí bá lò á kò máa yàgbẹ́ gbúrúgbú ni àwọn nǹkan ìfọnú wà tí bá lò tí wọ́n rẹ̀ sí yàgbẹ́ ó máa ìtì inú ṣe rí ìtì yẹn òun ló máa jẹ́ kí àwọn nǹkan tó gùn nínú awọ ilé ọmọ yẹn á jẹ́ kó máa já sí dànù wọ́n ti ń ṣe nǹkan oṣù á máa jáde bẹ́ẹ̀ pé ó ń rí ẹran àbí ẹ̀dọ̀ nínú ẹ̀ so á máa ṣí kúrò so bẹ́ẹ̀ náà ni tó wá padà ṣe pé fallopian tube ló block náà ni tí fallopian tube block tó bá lo àwọn oògùn yẹn ó máa ìtì inú because ẹ rí pé báyẹn ń lo nǹkan inú stomach ló lọ kò lọ sínú ilé ọmọ ẹ̀rọ káwọn òkú bá ló ṣe ń ṣe pẹ̀lú ilé ọmọ so n tó fi ń ṣe é pẹ̀lú ilé ọmọ ni pé àwọn nǹkan yẹn ó máa ń generate heat tó bá generate yẹn oríṣiríṣi heat ló máa ń generate heat ní ìyàtọ̀ pé tó bá bọ́ síbi ilé ọmọ tó pẹ́ tó lóyún ni ó lè ba oyún yẹn jẹ́ heat ní ìyàtọ̀ pé bọ́ sí ilé ọmọ ni tó pé bí wọ́n pé ó ṣe nǹkan oṣù tó wá dì ó máa yọ á jáde ṣàmìtẹ́sì but heat tí ilé máa generate náà ni pé gbogbo tó lẹ̀ mọ́ ilé ọmọ tó ń block tó ń fa iná tó ń jẹ́ pé bí growth ń bẹ̀ yẹn ó máa ṣí dànù á dẹ̀ máa ṣe nǹkan oṣù yẹn á máa ṣe kìtìpọ̀ báyìí á máa jáde ń bẹ̀ gbogbo ẹ̀ náà ní fallopian tube blockage òun náà la máa lò fún tó bá lò á tù bẹ̀ yẹn ẹ̀jẹ̀ nǹkan ẹ̀jẹ̀ bí abẹ̀ sì máa jáde then tó bá pẹ́ tó wá di cyst àbó ti di pelvic infection àbó ti di àwọn àìsàn míì débi pé obìnrin yẹn wá ní odò tó ń jáde látàbẹ̀ tí odò yẹn wá rùn bí ẹyin òbu
títí àwọn oògùn tó máa lò fún yẹn ọ̀tọ̀ gbogbo eléyìí náà lè fà á kóbìnrin má lè ní oyún. ṣe rí nínú abẹ́ obìnrin ó ní láti máa rùn bí ẹyin bó tó bá ti rùn bí ẹyin òbu ó ti ní bó ìyẹn sperm obìnrin gangan fúnra rẹ̀ pé kó máa rùn bí nọ́mbà ẹyin ẹ̀pẹ́ máa rẹ̀ ẹyin tó bá wà òkè tó fẹ́ dín ẹyin onóòrùn tó máa mú wá tó bá ti wá bàjẹ́ olóòrùn tó máa mú wá so offensive odor tó bá ti mú wá yẹn kò dáa fún àlàáfíà obìnrin láti lè ṣe ọmọ tó bá tiẹ̀ wá bí fortunately àbí unfortunately lọ lóyún bẹ̀ ọmọ yẹn máa ní àwọn àìsàn ojú. àwọn ìgbésẹ̀ wo ni àwọn èèyàn tí wọ́n nírú ìpèníjà yìí tí wọ́n sì fẹ́ dán ọlọ́mọ láyé ò gbé tí ọ̀nà àbáyọ fi dé? ẹ ṣeun ṣe rí ọ̀nà tí wọ́n bá gbé òun náà ni ọ̀nà ewé àti egbò yìí ó jẹ́ ọ̀nà tààrà ní ilé iṣẹ́ wa tá a wà yìí Ọlọ́run ti bá a ṣe púpọ̀ ní èmi ta tó ń sọ̀rọ̀ yìí tí mo fi ní pé ká sọ̀rọ̀ lórí ẹ̀ ni pé ẹnì kan wá dúpẹ́ ó tún mélòó ní ìwà ń pa pé ó ń bẹ lọ́run fọmọ Ọlọ́run bá wa ṣe kí ló fà náà ni pé orí àti egbò tó máa ṣe ni pé tọ́pẹ́ blockages ló fà endometriosis mo sọ láàkọ́ tọ́pẹ́ náà ló fà á tó bá jẹ́ pé èèyàn ní cyst ní àbáwọn infection pé kò ní jẹ́ kó lójú lára obìnrin oògùn amúnítòrò wà lẹ́yìn tí a bá ti lo àwọn oògùn ìfọnú mo sọ pé oògùn ìfọnú oríṣiríṣi ló wà tó pé heat tó máa generate ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí èèyàn bá lò tó pé ó máa ṣiṣẹ́ fún tó máa yọ ètò wà tó block fallopian tube tó bá ti yọ wẹ́rẹ́ kúrò ó ń tàn àyà wà lájẹ́kẹ́ yín wà òkè tètè tó bá jẹ́ pé tó bá jẹ́ pé nǹkan tó jẹ́ lining tó lè mọ lining tó ń fa endometriosis tá a sọ yẹn tẹ́pẹ́ òun ni a ṣe kúrò pé òun náà ní máa rí feeling pé nǹkan oṣù ń dà wọ́n láàmú mọ́ ewé àti egbò ni tó bá ti lo gbogbo eléyìí inú ẹ̀ máa free àwa fún ní àgbo amúnítòrò. tó túmọ̀ sí pé ẹ̀yin lágbo tí ẹni tó bá ní fallopian tube blockage yes tó lè lò ó ní cyst tó lè lò tó ní endometriosis tó lè lò lọ́tọ̀ọ̀tọ̀ ló máa lò tó bá ti wá lo àgbo yẹn tó ti yọ ogun tó disturb ẹ àní kó padà lọ ṣe test because ilé oògùn bílẹ̀ tí kò ń tà àtijọ́ agbẹ́kẹ̀lé lórí test láti máa ṣe test ṣe ultrasound ní kó lọ ṣe ni o àbí kó ṣe èyí tó test ẹ̀wọ̀n tó lè ṣe láti rẹ̀ pé sí nǹkan tó ń ṣe ẹ̀ ò ṣe mọ́ lẹ́yìn ìgbà tí nǹkan tó ń ṣe ẹ̀ bá ti ṣe mọ́ àwa fún dábẹ̀ sí nílò pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́gbà oyún á dó lára ẹ̀ àwọn oògùn táwa ti ṣe lóríṣiríṣi fún àwọn ìta pè ní joy woman ṣe rí joy woman yẹn ó pípé oṣù méjì joy woman fertility booster wà joy woman supplement ó wà ṣe rí tí ó bá tọ́ sẹ́yìn ọ̀rọ̀ máa fún nínú ẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tó bá ṣe àbí àwọn test tó bá mú wá tó bá ti mú àwọn test ẹ̀ wá èyí tó máa lò á wà òkè lórí ẹ̀ a ní àgbo amúnítòrò lọ́tọ̀ tó jẹ́ pé àkànṣe fún ẹni tó bá ń bẹ lọ́wọ́ fún ọmọ náà a ní àwọn oògùn tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ fún àrùn tó máa ń ba oyún jẹ́ torí pé obìnrin ní inú kíkùn inú ẹ̀ máa kún tí wọ́n bá máa kán òun ló máa ń ṣe so àwọn oògùn oríṣiríṣi tá a ṣe fún ẹni tó bá ń bẹ lọ́wọ́ fún ọmọ tó jẹ́ pé oògùn ajẹ́bí idán mo sọ pa pé joy woman bẹ́ẹ̀ náà ni spamine a ṣe spamine fún ọkùnrin tó yẹ pé àtọ̀ ò bá lágbára a tó wá ṣe joy woman a ṣe spamine míì náà fún obìnrin tó yẹ pé ẹyin tó yà rẹ̀ kò wá òkè tó obìnrin ní wà yẹ pé nǹkan oṣù ẹ̀ kò wá wá mọ́ rárá oògùn tí ẹ̀ máa lo ọ̀tọ̀ ni gbẹ̀ngbò tá a fà sọ yìí àwọn obìnrin ní wà yẹ pé wọn kì í lóyún lójú ayé ojú oorun àti gbé lóyún tiwọn tó bá dojú oorun wọn máa rí pé àwọn lóyún lójú oorun wọn máa rí pé àwọn ń gbọ́mọ dání ọ̀nà ọ̀tọ̀ ló máa ń gbà tọ́jú yẹn náà tó bá tọ́jú yẹn lọ́nà táwọn àgbàlagbà máa ń gbà tọ́jú ẹ̀ àtúwá fóńtọ̀ náà ní amúnítòrò tó bá ti yá oúntọ̀ yóò bẹ̀rẹ̀ sí ní abímọ ni ara tó máa ń fà á tóbi òkè bímọ ń gbà míì òun náà ní ẹlòmíì á jẹ́ pé ó jẹ́ iléèrè àbújẹ́lẹ́gbẹ́ gbogbo ilé ẹ̀ máa bá wà lórí. ṣẹ́ni sọ́tò capsule yìí ó ní obìnrin ẹnìkan ó ń jẹ́ nípa ẹ̀ lẹ́ẹ̀kan tí yẹn bá ní àìsàn inú àbí nǹkan oṣù obìnrin ò dáa kò ṣe dáadáa tàbí wípé inú yẹn máa ń kún èèyàn rí gbọ̀nsẹ̀ ṣe ọ̀rá pọ̀ nínú ẹ̀ Osconto capsule oníká máa lò àṣe oníhóró ẹ̀ àṣe olómi ẹ̀ ó dáa púpọ̀ láti yọ cholesterol ara ó dáa púpọ̀ fún àìsàn ẹ̀yìn ó dáa púpọ̀ fún obìnrin tó pé nǹkan oṣù ẹ̀ tí ò bá ṣe dáadáa àmọ́ ẹni bá kọ́ sí lára pé ẹ̀ tó bá lóyún kó má lò ó ti yẹn sẹ̀. ok olóyún ò gbọ́dọ̀ lo oyin tó ẹ pé yẹ ní oṣù kan ó yẹ kó má lò because àwọn míì wọ́n á lọ lò lórí pé ọ̀fẹ́ kó yún dúró sára wọn ṣùgbọ́n àṣẹ fún yẹn
má fi ṣẹ́yún o. má fi ṣẹ́yún o ṣùgbọ́n pé nǹkan oṣù ò wá dáadáa àbí ó rí ségesège ẹ lo osconto capsule àṣẹ ní hóró àṣẹ ní olómi tí ẹ máa fẹ́ pé ọwọ́ kí wéètì ń pọ̀ kó bẹ̀ sí máa lò á rí pé téèyàn bá fúyẹ́ jù bẹ́ẹ̀ ni nírọ̀rùn yẹn máa wà ókè dáadáa osconto capsule iléeṣẹ́ Babaalado àwa la ṣe á ti gba òǹtẹ̀ ìjọba sí àti gba NAFDAC sí ó wà ní pharmacy káàkiri ó wà nílùú Amẹ́ríkà ó wà nílùú England ẹ̀ẹ́rì là ń bẹ̀ pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ó gbóògùn. a ṣe ṣàgbàdéwé fún àwọn àgbàlagbà arúgbó tagbe ẹ̀rí àwọn ìyá mi kí ló kó ilé ṣàgbàdéwé ni ṣàgbàdéwé ok ẹ̀rí àwọn ẹlòmíì wọ́n máa àti ṣe iṣẹ́ a máa ní wọ́n lára ara máa wó wọn ní gbogbo ìgbà ọkùnrin ní a máa rẹ̀ láti ṣe ẹ̀tọ́ ẹ̀ lọ́dọ̀ ìyàwó ẹ̀ ṣàgbàdéwé wo ni kí ẹ lò pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run a máa dúpẹ́ fún Elédùmarè. energy nìyẹn máa fún yẹn. wọ́n ní kí wọ́n ní strength wọ́n ní kí wọ́n ní strength ẹ rí i pé energy àbí strength yẹn náà òun ló kí wọ́n lè ṣe gbogbo tó lè ṣe force tí wàá ti lè ṣe force kò tún tẹ̀lé àìṣe force àti effort òun ni tí a ti ní effort kí ni wọn mi ṣe tẹ̀lé force wa fi ṣe a ṣe ṣe so ewé àti egbò kájú ẹ̀ ìwọ tí o bá rí kùdìẹ̀kùdìẹ̀ ní ara àbí arábìnrin tó kó ń bẹ lọ́hùn fún ọmọ ẹlòmíì ń bẹ lọ́hùn fọ́mọ ó ní àìsàn inú gbígbóná ni ẹ̀yìn dídùn ni àbí nǹkan oṣù ẹ̀ wà ẹlòmíì fallopian tube tètè block ẹlòmíì wá ní fibroid ojúṣe mi Babaalado ẹ pè mí kájọ sọ̀rọ̀ ká fúnra ní ìmọ̀ràn nípa ọ̀nà àbáyọ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá ẹ máa dúpẹ́ fún Elédùmarè ni Ọlọ́run bá lè ń ṣe Ọlọ́run dẹ̀ ń gbọ́ wá ṣe òun àwọn èèyàn fi ń ròyìn wá káàkiri àjọra lójú pé ajébá kan ṣùgbọ́n tó dáa lójú ni pé ewé àti egbò tó lọ́run dá yìí òun náà ló lè wo ẹni tó lọ́run dá òun náà ló lè wò sàn. nọ́mbà yẹn pẹ́ pé 07031002744 07031002744 tàbí 08028121088 08028121088 ẹ máa rí oògùn ara ní London ní Justin market lọ́dọ̀ Alpha and Omega ẹ máa rí oògùn ara ní Indianapolis lọ́dọ̀ ìyá osconto àwọn nọ́mbà ilé mu asukọ ẹ máa rí lábẹ́ pẹ̀lú ìgbọ́lọ́dọ̀ ọlọ́ọ̀bá a ò ní ṣàárẹ̀ tí ò gbóògùn tó àbúrò a ò ní ṣàárẹ̀ tí ò gbóògùn ká tètè múra sọ̀rọ̀ ara wa nípa ìlú ewé àtẹ̀gbò ó ṣe pàtàkì àdúgbò pẹ̀lú yín Babaalado ẹ ṣeun bá dákọ̀ yín lẹ́kọ̀ọ́ kan sí. orúkọ mi ni Dr. Sharafadeen Odukoya Alado olùdásílẹ̀ iléeṣẹ́ Alado Herbal Research Center ẹ̀yin tí a fẹ́ kọ́ nípa ewé àti egbò náà ètò tí ń lọ àti ní affiliation pẹ̀lú school kan ní USA fọ́ọ̀mù ẹ̀ ti jáde ẹ̀dọ́ tó bá nífẹ̀ẹ́ sí láti kọ́ ẹ̀kọ́ kò tó lọ fẹ́ ẹgbẹ́ oníṣègùn ẹ̀ lè kọ́ ẹ̀kọ́ láti ẹni tọ́jú ara ẹ̀ ẹ pè nọ́mbà wa á fún ọlọ́láyé 07031002744 a wà nílùú Abẹ́òkúta nọ́mbà 4 Babaalado close ọpẹ́ olúwa ìta ọ̀sìn nílùú Abẹ́òkúta Ògùn state ó dàbọ̀. tó ẹ ṣe kò ní jùlọ lọ fún tàkó yìí o Ọlákúnlé Fásùgbà ló kọ mi lórílẹ̀-èdè ibi ìwọ bá wà kó bá nílò oògùn wọn ara àwọn nọ́mbà tó wà ń bẹ̀ wọn bó bá ti pè é wọ́n yóò mọ gbóògùn wọn ti dọ́dọ̀ ẹ̀ ire o. Babaalado ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá romi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá romi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan Babaalado gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí Babaalado fúnra ẹkùn ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú káfí ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ Babaalado fúnra ó ti dé láti abúlé aládò ìlú olórí méje ní ìlú Ìbàrìbà. ó ṣe pàtàkì kí o tètè kàn sí Babaalado. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba Lego herbal mixture àti osconto capsule. èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. ẹ máa pe Babaalado 08028121088. NDT Clearing Freight and Logistics iṣẹ́ wọn dára wọ́n ta sánsan wọn kárí ayé. NDT Clearing
Freight and Logistics. Bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹ̀jọba tá a gbà. Ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní ìrajà. Product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kámọ́ kóbó. Ní MDT Clearing, Freight and Logistics. Akájú ẹ̀, àtò, àlétò. Iṣẹ́ wa yàn, ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street, Ajao Estate, Ikeja, Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà, ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery.